Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alárà kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé o bí ẹ kúkú ṣe ń bá wa kálọ. Ojú tẹ kúkú fi ń wò wá náà kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa kò ní dì. Orúkọ mi ò yàtọ̀, orúkọ mi ni Ajíbádé Emmanuel Olúwatómọ̀. Ìròyìn tí mo mú wá fún yín lónìí ni àwọn ènìyàn 570 ló kú nínú ìkọlù 596 tí àwọn agbéṣùmọ̀mí ṣe. Àwọn ìròyìn tuntun nípa ààbò fi hàn pé ènìyàn tó tó 570 pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ààbò 596 tí ó ṣẹlẹ̀ ní oṣù July. Ìṣòro yìí fi hàn pé ìṣòro ààbò sì jẹ́ ọ̀rọ̀ pàtàkì tí àwọn aláṣẹ àti àwọn aráàlú gbọdọ̀ fiyèsí. Àwọn ìṣẹ̀lẹ̀ ààbò lè ní oríṣiríṣi irú, pẹ̀lú ìkọlù, ìjínigbé, ìjà láàrin àwọn ẹgbẹ́ àti àwọn ìṣẹ̀lẹ̀ míì tí ó ń fi ẹ̀mí àwọn ènìyàn sínú ewu. Àwọn ènìyàn 570 tí wọ́n pàdánù ẹ̀mí wọn fi hàn pé ọ̀pọ̀ ìdílé ló lè ti ní ìbànújẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ wọ̀nyí. Àwọn aráàlú ti máa ń pe àwọn aláṣẹ pé kí wọ́n túbọ̀ ṣiṣẹ́ lórí ààbò. Wọ́n fẹ́ kí wọ́n ṣe ohun gbogbo tó bá yẹ láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn ènìyàn. Àwọn amòye nípa ààbò sọ pé kò tó láti máa dáhùn sí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí ó bá ṣẹlẹ̀. Wọ́n ní ó yẹ kí àwọn ẹ̀ka ààbò máa ṣe iṣẹ́ láti dènà ìṣẹ̀lẹ̀ kí ó tó ṣẹlẹ̀. Wọ́n tún sọ pé ìròyìn láti ọ̀dọ̀ àwọn aráàlú ṣe pàtàkì. Bí àwọn ènìyàn bá rí ohun tí wọ́n fura sí, ó yẹ kí wọ́n fún àwọn ọlọ́pàá tàbí àwọn ẹ̀ka ààbò. Àwọn amòye náà tún rọ àwọn ènìyàn pé kí wọ́n má ṣe gba òfin ní ọwọ́ ara wọn. Wọ́n ní àwọn ẹ̀ka tó yẹ ló yẹ kí wọ́n máa ṣe iṣẹ́ ààbò ní ọ̀pọ̀ agbègbè. Àwọn ènìyàn tún fẹ́ kí ààbò túbọ̀ dára ní ojú pópó, ní ọjà, ní oko àti ní àwọn ibi tí àwọn ènìyàn ti ń gbé. Wọ́n ní ààbò tó dáa máa ń jẹ́ kí àwọn ènìyàn lè lọ sí iṣẹ́ wọn, ṣe òwò wọn àti ṣe àwọn iṣẹ́ ojoojúmọ́ wọn láìsí ìbẹ̀rù. Àwọn olórí ẹ̀sìn àti àwọn olórí ìbílẹ̀ náà ní ipa láti kó nínú ìjà lòdì sí ìwà ipá. Wọ́n lè máa kọ́ àwọn ènìyàn nípa àlàáfíà àti bí wọ́n ṣe lè yàgò fún ìjà. Àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò míì tún rọ àwọn aráàlú pé kí wọ́n máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Wọ́n ní ààbò kì í ṣe iṣẹ́ ìjọba nìkan. Gbogbo ènìyàn ní ojúṣe láti ran àwọn aláṣẹ lọ́wọ́ níbi tí ó bá yẹ. Pẹ̀lú ìṣirò àwọn ènìyàn 570 tí wọ́n kú àti ìṣẹ̀lẹ̀ 596 tí ó ṣẹlẹ̀ ní oṣù kan, àwọn amòye sọ pé ó yẹ kí gbogbo àwọn tó ní ojúṣe lórí ààbò túbọ̀ ṣiṣẹ́ pọ̀. Wọ́n ní ohun tó ṣe pàtàkì jùlọ ni pé kí ẹ̀mí àwọn ènìyàn wà ní ààbò àti kí àwọn ìdílé lè gbé láìsí ìbẹ̀rù. Ní ìparí, ìṣirò tuntun náà ti tún fi hàn pé ìṣòro ààbò nílò àbójútó àti ìsapá tó lágbára. Àwọn aráàlú ń retí pé àwọn aláṣẹ yóò ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ láti dín ìṣẹ̀lẹ̀ wọ̀nyí kù. Báyìí ni a rí mọ́ fún orí ìròyìn ti ìkànnì Jígí Alárà kẹrìnlélógún, bàbá gbogbo.